Akúdédé ìwòyí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń retí èsì àbájáde ohun tó dáa látọwọ́ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu báyìí o. Láìpẹ́ yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n sọ yìí pé ó ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fi orúkọ àwọn alákòóso rẹ̀ pátápátá fi ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún àyẹ̀wò àti ìwánilẹ́nuwò eléyìí tó lọ́rìn tí wọn yóò ṣe fún gbogbo àwọn alákòóso ọ̀hún kí wọn ó tó bẹ̀rẹ̀ sí ní máa pín wọn o sí àwọn ipò wọn gbogbo ní àwọn ipò tí wọn yóò dè mọ́ nínú ètò ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ènìyàn tó jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó taari ọ̀rọ̀ ọ̀hún sétí ìgbọ́ àwọn akọ̀ròyìn nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí tó sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó máa retí ohun tó dáa o nítorí wípé apẹ́ kó tó jẹun ni kò ní jẹ̀bàjẹ́. Wọ́n ní nǹkan tó fà á tó dàbí wípé ó pẹ́ díẹ̀ kí ààrẹ Bọ́lá Tinubu kó tó fi orúkọ àwọn alákòóso rẹ̀ léde ní wípé ó fẹ́ mú àwọn tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ òye àti iṣẹ́ ọwọ́ tí wọ́n sì fi ìwé kún láti lè jẹ́ kí wọ́n di ipò kan mú àbí èkejì nínú àwọn tí wọ́n yóò jẹ́ alákòóso rẹ̀. Bẹ́ẹ̀ sì ni yóò mú àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run nínú àwọn olóṣèlú tí wọ́n yóò pẹ̀lú àwọn alákòóso rẹ̀ kéètò ìṣèjọba rẹ̀ kó lè kẹsẹ̀ járe. Lẹ́yìn bíi ọ̀sẹ̀ kan báyìí èyí tí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ Abdullahi Adamu àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí Iyọlá Omíṣore tóun náà kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Ní báyìí o lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun làwọn méjèèjì ọ̀hún ni wọ́n balẹ̀ gùdẹ̀ sílé ààrẹ nílùú Àbújá o láti lọ ṣe ìpàdé onígbòńkẹ́lẹ́ kan pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá eléyìí tí wọ́n ní Abdullahi Adamu òun kọ ìwé fipò rẹ̀ sílẹ̀, bákan náà Iyọlá Omíṣore òun náà fipò rẹ̀ sílẹ̀ láti jẹ́ wípé kàlàáfíà òjọba nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú gbogbo ìdúkokò mọ́ wípé wọ́n gbọ́dọ̀ fi ipò ọ̀hún sílẹ̀ o síwájú kí wọ́n tó ṣe ìpàdé ńlá kan eléyìí tí wọ́n yà sọ́tọ̀ ní ọjọ́ 22 nínú oṣù keje àti ọjọ́ 29 nínú oṣù keje tí àwọn méjèèjì ọ̀hún sì ṣe bẹ́ẹ̀. Ní báyìí wọ́n ṣe ìpàdé o pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ bá sì gbàgbé náà láàrin ọ̀sẹ̀ tó kọjá ọ̀hún ní Bọ́lá Ahmed Tinubu náà gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Kenya níbi tí wọ́n ti lọ fún ìpàdé kan èyí tó ní ṣe pẹ̀lú àwọn àgbààgbà ní ilẹ̀ adúláwọ̀. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ kan tí wọ́n pè ní One Love Family, Satguru Maharaji bàbá ló ti sọ̀rọ̀ jáde o wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe sùúrù pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n fún ní ààyè péréte láti lè rójúráyè kó ṣe ohun tó fẹ́ àti ohun tó dáa o fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ Satguru Maharaji lánàá lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé rẹ̀ eléyìí tó wà lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀nà kékeré Olúyọ̀lé nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Satguru Maharaji ti wòye o wípé ohun tó ṣì wà lókè yìí oòrùn ọ̀hún ó tó aṣọ ṣàgbẹ̀ o wípé kí wọ́n fún Bọ́lá Ahmed Tinubu láyè láti lè ṣe ohun tó dá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ní Satguru Maharaji ló pe àkíyèsí Bọ́lá Ahmed Tinubu wípé ohun tó ń bẹ nílẹ̀ ó tó pín tí ò ní fa ìjà rárá o látàrí ohun ìtura eyín Palliative eléyìí tí wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí ń gbìyànjú láti pín ẹgbẹ̀rún 8 náírà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ní Satguru Maharaji sọ wípé owó ọ̀hún kéré jọjọ. Ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
bá lè fi kún owó ọ̀hún olóhun tó ń bẹ nílẹ̀ ó tó pín o wípé kó lo ìlànà eyín nọ́mbà èyí tí wọ́n gbà nílé ìfowópamọ́ BVN àti ìwé iná eléyìí tí wọ́n fi ń sọ iná mọ̀nàmọ́ná àti àwọn ohun ìdánimọ̀ eléyìí tó bá jẹ́ ti àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n fi máa fún wọn ní owó èyí tó tó owó bákan náà kó ṣe àwọn ohun eléyìí tí ó kárí ilé kárí oko fún gbogbo àwọn mẹ̀kúnnù jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lákòótán Sàtìgúrú Màràjì wá gbà á ládùúrà wípé Ọlọ́run ọba dẹ́dà yóò jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ orílẹ̀-èdè yìí kó ní àṣeyọrí rere nínú ètò ìṣèjọba rẹ̀. Bákan náà àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Èkó àwọn mà ní wọ́n ti ké gbàjarè ariwo síta báyìí o látàrí bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń fi ojú wọn hàn màbò láwọn òpópónà kan àti àwọn agbègbè kan o ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n lọ́ wọn lọ́wọ́ gbà lọ́nà eléyìí tí ò bófin mu tó sì kù díẹ̀ káàtó pẹ̀lú bí wọ́n ṣe ń fi ìyà jẹ àwọn ọlọ́kadà ọ̀hún. Ọ̀kan nínú àwọn ọlọ́kadà náà èyí tó bá aṣojú kọ̀ròyìn ilé wa ṣiṣẹ́ o Ibrahim Anwalu ló sọ di mímọ̀. Ó ní ibi tí àwọn ti ń ṣiṣẹ́ o kìí ṣe ibi tó ní ṣe pẹ̀lú àwọn agbègbè èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó èyí tó yà sọ́tọ̀ wípé wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ níbẹ̀ nítorí pé inú woro sí woro kọ̀rọ̀ sí kọ̀rọ̀ làwọn ti ń ṣiṣẹ́ àwọn ní ìpínlẹ̀ Èkó pàápàá jù ní agbègbè Ayọ̀bọ̀ Ìpájà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ọlọ́pàá tó wá láti Àfọ̀ká police station, Ṣàṣà police station àti Mọ́ṣáláṣí police station. Wọ́n ní àwọn ọlọ́pàá yìí ti sọra wọn di nǹkan sí àwọn lọ́rùn pẹ̀lú ìwà ìlọ́nilọ́wọ́gbà eléyìí tí wọ́n ṣe fún àwọn pẹ̀lú ìyà tí wọ́n fi ń jẹ wọn. Lákòótán wọ́n ké sí àwọn tí ọ̀rọ̀ kàn láti dákundábọ̀ kí wọ́n fojú àánú kí wọ́n fi wò wọ́n. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò elédè Yorùbá obìnrin wàwàwówó takuntakun erin lákàtàbù obìnrin nílẹ̀ Ẹniọlá Badmus òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí kí wọ́n mọ ohun tí wọ́n ń pè ní ẹ̀kúnwó orí epo ní yíyọ o. Ó ní ní báyìí lára àwọn orílẹ̀-èdè eléyìí tó jẹ́ pé wọ́n ń ra jálá epo kan ní owó tó kéré jù lágbàláyé. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ní àkọ́kọ́. Ó ní báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá láǹfààní láti lọ sí àwọn orílẹ̀-èdè kan wọn yóò mọ̀ wípé owó tí wọ́n ra jálá epo kan ní orílẹ̀-èdè wọn ó pọ̀ ju ti orílẹ̀-èdè Nàìjíríà lọ. Ó ní nípa ìdí èyí pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe yọ ẹ̀kún owó orí epo yìí ó ní ìwúlò ńlá ni o àti wípé yóò túbọ̀ jẹ́ kí ara tu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láwọn apá ibì kan. Ó ní tá a bá mọ ohun tí wọ́n pè ní sọ́bsìdì ni ó ní kò sí ẹni tí yóò pariwo rárá o lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé o lórí pẹ̀lú bí wọ́n ṣe yọ owó epo ọ̀hún. Ó ní bákan náà àwọn ènìyàn kan ni wọ́n wà nídìí ìwà ìbàjẹ́ tí wọ́n kún owó ọ̀hún tí wọ́n kún náà tí wọ́n sì ń kó sí àpò ara wọn lórúkọ wípé owó ẹ̀kún owó orí epo. Ẹniọlá Badmus ló sọ̀rọ̀ náà lásìkò èyí tí ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí tẹlifíṣàn àti rédíò Daddy Freeze tó ń fi ọ̀rọ̀ tó ń fi ń wà lẹ́nu wò. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́rú títí dojúmọ̀ látẹ́tù máa láǹfààní láti bá ọ̀tún rẹ̀ ní ìpàdé. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá ayọ̀ ní tiwa o. Fúnmi Adénúgà ló kọ mi. Ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.